fi ṣohun gbogbo. ẹ jẹ́ ká ló fẹ́. Yorùbá ọmọ dúdú àpáta. gbogbo ayé ni. ẹ jẹ́ ká fi fẹ́ lóko lè dá. gbogbo Yorùbá pẹ́tọ́ ẹgbẹ́ tí ẹ gbọ́n lọ́kùnrin lóbìnrin tó jọmọ Odùduwà ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká nífẹ̀ẹ́ ara wa ibikíbi tó bá wà ẹ jẹ́ ká ló fẹ́ ká má ṣe fẹ́nu ẹ̀gàn lẹ́ni kejì jẹ ká tẹ̀ má gbàbọ̀dì fọ́mọ Odùduwà kọjọ́ ọ̀la Yorùbá kò lè dára. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ló fi ṣètò ayé. Ìfẹ́ lọ́lọ́run fi ṣòwò gbogbo. Yorùbá ọmọ dúdú àpáta. ní tilé tó kọ́. ẹ jẹ́ ká fi fẹ́ lóko lè dá. láyé mi nù ṣètò ayé. Ìfẹ́ lọ́lọ́run fi ṣòwò gbogbo. a lò torí ọ̀mí níjọ́ wò tí mò ń sọ̀rọ̀ yìí. tí Yorùbá ti ń dádí ẹ̀yin ara mi àwọn tí wọ́n síwájú ti fìfẹ́ lè bẹ́ ló jẹ́ ká wá ara ẹni ó máa nífẹ̀ẹ́ ara wa. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ẹ jẹ́ ká ló fẹ́. Ìfẹ́ lọ́lọ́run fi ṣòwò gbogbo. ọkùnrin àti lóbìnrin. Yorùbá ọmọ dúdú ọmọ àpáta. Odùduwà ni. ẹ jẹ́ ká fi fẹ́ lóko lè dá. oríire ńlá dé fọmọ Yorùbá pé Yorùbá ń pàṣẹ lẹ́yìn odi ìyẹn ni pé Yorùbá alólùbáwí aláwọn àgbààgbà tó ń gbọ́rọ̀ sí lẹ́nu agbọ́ba níjòyè nílùú Ghana a ní baálẹ̀ kódà a ní ìyálóde a ní ìyálọ́jà àdẹ̀náwọn elders Yorùbá community ń bẹ nílùú Ghana àwọn èèyàn pàtàkì ń bẹ láàárín wa. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ṣètò ayé. Ìfẹ́ lọ́lọ́run fi ṣòwò gbogbo. ẹ ká ló fẹ́. Yorùbá ọmọ dúdú àpáta. ní tilé tó kọ́. ẹ jẹ́ ká fi fẹ́ lóko lè dá. àkọ́kọ́ ọba Yorùbá nílùú Ghana 1902 to 1915 Chief Haji Brahma Ọlọ́run kẹwọn ọbẹ̀ ẹlẹ́ẹ̀kejì nílùú Ghana 1950 to 1928 Chief Haji Aliyu Jika Brahma ọbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn nílùú Ghana 1928 to 1943 Chief Haji Kadiri Brahma kọlọ́n foríjì wọn kọlọ́n kẹ́ wọn ọbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yẹn nílùú Ghana 1943 to 1970 Chief Abdulrahim Brahma gbogbo wọn ni wọ́n gbìyànjú kọlọ́n kẹ́ wọn. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ẹ jẹ́ ká ló fẹ́. Ìfẹ́ lọ́lọ́run fi ṣòwò gbogbo Yorùbá pẹ́pẹ́pẹ́tẹ́. Yorùbá ọmọ dúdú àpáta. lọ́kùnrin lóbìnrin. ẹ jẹ́ ká fi fẹ́ lóko lè dá. ọba ẹlẹ́. owó sà pé wọ́n yìnbọn mọ́ lẹ́sẹ̀ ẹ wá wọ ọ̀gbẹ́ni ọ̀hún nínú ìrora nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ wo bẹ́jẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ń dà yàyàyà. gbogbo ojú tó wò mí káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí wa papò dédé àsìkò yìí àsìkò bójú ọjọ́ ti rí ẹ̀dẹ̀ odò bí bóun ló ti rí lọ́dọ̀ tí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò tẹ́ bá ṣáà wò mí ọ̀rọ̀ tó ń lọ tó lè tò tá a tún gbé dé lónìí o a wà lórí TikTok a wà lórí Facebook a wà lórí YouTube kò síbi tẹ́ ẹ wò ń bẹ̀ tẹ́ ẹ ti rí wa kọ́kọ́ wá jẹ́ pé àwọn tó wà lórí Facebook àti YouTube edited fashion làwọn máa wò but àwọn tó wà lórí TikTok àwọn máa wò wá live ẹ o lórí YouTube wa à ń jẹ́ Gbàgede Mọ̀ with Aláwìyé Adébáyọ̀ tàbí BGI TV kò sí tẹ sáàṣì fún bẹ́ẹ̀ tẹ́ ẹ̀rí wá bẹ́ẹ̀ kedere ọ̀rọ̀ tó ń lọ lẹ́tò tẹ́ ẹ̀ ń wò yìí ẹ máa bá wa buwọ́ lu YouTube channel wa tó bá dé YouTube lẹ́yìn tí wọ́n wá ẹgbẹ́ tó ń kọ́ subscribe sí kẹ́ẹ̀tẹ́ ọ̀fẹ́ ni kò ná yín kọ́bọ̀ ó bá sì lórí Facebook lẹ́yìn wa ẹ lọ́ọ́ wo Gbàgede Mọ̀ TV Gbàgede Mọ̀ TV ẹ bá wa ń bẹ̀ ibikíbi tẹ́ bá wà bẹ́ẹ̀ ẹ máa ẹ wo follow ìtọ́kọ̀ follow sì kẹ́ follow wa ẹ lẹ́yìn tẹ́ wò wá live and direct lórí TikTok bá a ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ studio lẹ́yìn wò wá lórí TikTok yìí ẹ wò ìtọ́kọ̀ follow sì kẹ́ máa follow wa fídíò tẹ́ wò yìí ẹ máa like ẹ kẹ́dẹ̀ máa wọn nítorí ipò àbámẹ́sì kọrin yẹn wọ́n gbọ́dọ̀ Fálárin wọ́n gbẹ́bí Fálárin wọ́n gbárí fẹ́lẹ́bí wọ́n polè kó wájà wọ́n tó polóko wá mú ṣe rí orin yẹn ẹni bá ń gbọ́ orin yẹn dáadáa a ní pé àwọn bàbá yẹn ti rí iwájú Yorùbá nínú Yorùbá ronú ṣé àwọn ìgbà tán ṣeré yẹn eré ìgbà tí Akíntọ́lá takú àtàwólọ́wọ̀ láyé Western Region eré yẹn wọ́n ṣe nítorí Akíntọ́lá ni
kí lẹ̀ ló fà rivalry láàrin Yorùbá méjì, láàrin Yorùbá leaders méjì, rivalry. Ó ti wá bí ọ̀tẹ̀, ó ti bí wàhálà, ó ti bí ọ̀nà. N tó padà wá bí létà yìí bàbá mi tẹ̀ ń wò mí lé. Ẹmọ tó padà bí létà ó ti yé níwọ̀n ìbírú wá gbà náà. Kí ló bí? Olófò operation wẹ̀ tiẹ̀. Olófò operation wẹ̀ tiẹ̀. Lièsì tí Akíntọ́lá lièsì máa wọ̀n north ló ta ilẹ̀ Yorùbá, ló ta western region fún north. Ní NCNC fi wọlé ló fi di pátì Yorùbá, action group ní pátì Yorùbá tẹ́lẹ̀. Ṣé ẹni tó mọ bí Yorùbá wá bátàn àbárọ̀bá? Rivalry Ọlọ́run má jẹ́ ká fi balẹ̀ Yorùbá jẹ́ o. Lánàá nínú program wa mo play Ọba Solomon. Ẹni bá ní làákàyè, àwọn Kìrìsìtẹ́nì wá ní ẹni tó bá gbọ́n kó gbọ́n tí ẹ̀mí sọ, ẹni tó bá létí kó gbọ́n tí ẹ̀mí sọ, ẹni bá gbọ́n kó tẹ́tí sí tí Ọba Solomon sọ nínú fídíò tá a play lánàá. Ṣùgbọ́n ní ìgò tó fọ́ni lépo lákọ̀ọ́kọ́ kò tún gbọ́dọ̀ fọ́ni lépo lẹ́ẹ̀kejì ni. Kí ló dé tó jẹ́ the mistake tí Yorùbá ṣe lákọ̀ọ́kọ́? The same mistake la tún fẹ́ ṣe lẹ́lẹ́kejì. Kò dẹ́ ṣe mistake. Deliberate action ni lọ́dọ̀ àwọn kan. And when the resultant effect now came out, ó wá jẹ́ gbogbo wa là ń jẹ̀yà ẹ̀. 2021 from 2020 to 2021 activities Ìgbòho nílẹ̀ Yorùbá ó jẹ́ activities tí gbogbo wa rí pé ọmọkùnrin kan dìde ó dẹ̀ bà Fúlàní lẹ́rù. Ní ìgbà yẹn insurgency nílẹ̀ Yorùbá ò tí fi bẹ́ẹ̀ rampant. Lóòótọ́ àwọn Fúlàní yẹn ti ń ṣọṣẹ́, ọṣẹ́ tó dẹ̀ ṣe yẹn ó sì wà within the confine of Yorùbá. Yorùbá sì lè rí wọn mú. Yorùbá sì lè kọ́ má jẹ, ó sì lè fẹnu kọ méje ní táìmù yẹn. But unfortunately àwọn tó wà nípò agbára àtàwọn tí wọ́n wà nípò àṣẹ tá a jẹ́ Yorùbá lára wa, because àsìkò Fúlàní ni Fúlàní ló jẹ president. Wọ́n tẹ̀ rí kíní kan lára Fúlàní, no matter wọ́n ṣe jọ máa ń nífẹ̀ẹ́ ara wọn, wọ́n tẹ̀ máa ń gbèjà ara wọn, wọ́n máa assist ara wọn. That is why ló jẹ́ pé tẹ́ bá wo north, ogun yẹn kò fi bẹ́ẹ̀ ṣẹ́ ní north. Why? Because most of àwọn governors wọn tó jẹ́ Fúlàní ní north ni wọ́n ń gbèjà àwọn Fúlàní. You see them, àwọn Fúlàní yẹn jáde wá láti inú igbó, wọ́n láwọn bá wọn ṣe dialogue. Ó dẹ̀ níye tó ń sọ fún wọn. Kódà former Zamfara state governor ó ti encourage wọn gan. Governor Katsina sì yẹn náà tún encourage wọn lọ́wọ́lọ́wọ́. That is why tó fi jẹ́ pé gbogbo effort ti government ó wà futile, kò sí fruitless ní rádà, kò sí any fruit bẹ́ẹ̀, kò sẹ́rẹ̀ kankan bẹ́ẹ̀, kò mẹ́rẹ̀ kankan jáde. Wọ́n ń pọ̀ sí i torí pé àwọn tí wọ́n jó lórí bẹ́ẹ̀ fọwọ́ra wọn lórí. Tó bá jẹ́ pé gbà yẹn tí Ìgbòho ti dìde, kó jẹ́ pé gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá kí wọ́n support ẹ̀, kán wò pé rárá o, kán má fojú Ìgbòho wò, kán má fojú ọmọdé wò, kán fojú pé àtìlẹ́lẹ̀ tó dìde ó yá gbogbo wa a gbọ́dọ̀ kọ méje fún àwọn Fúlàní. Believe you me sincerely, most likely kí insurgency má kúkú gbalẹ̀ tó ilẹ̀ Yorùbá. Bóyá àwọn ẹni ẹlẹ́ni tó ti kú sẹ́yìn náà ọmọ Yorùbá yẹn látara jíjínigbé, látara pípààyàn yìí, bóyá kò bá stop. Bí sọ pé Fúlàní nìkan ló ń jiyàn gbé o, Yorùbá náà join wọn. And you know why? Torí pé wọ́n wà convinced pé lucrative business ni. Wọ́n ráwọ̀ Fúlàní tó ń display millions tó ń gbà lójoojúmọ́ lórí social media. Àwọn náà wò pé wẹ̀ àwọn òkú níṣẹ́ ó yẹ ẹ̀jẹ̀ àjọ ìwọ̀n àwọn náà ṣe tiwọn. Wọ́n á múra bí Fúlàní, wọ́n náà dẹ̀ jiyàn gbé. I understand that. But ká ní pé a ti fi ìwà wa, ìṣesí wa, ohun wa, ká ti fi encourage Ìgbòho ń gbà yẹn. Tó ní kálukú ti dìde ká ti sọ pé no more, kò sí tó jẹ́ Fúlàní bíi. Bóyá the same, bóyá ọba máa búlẹ̀ Yorùbá sọ́tọ̀ ní pé àtúnógbò èrè hallelujah. But instead of that, Yorùbá plan fún Ìgbòho. DSS came to his house. They invaded the house. Wọ́n dẹ̀ destroy ilé yẹn. Gbogbo tó ń jẹ́ living things inú ilé yẹn pátá
lẹ́yìn àwọn 12 tí wọ́n kó jáde bẹ́ẹ̀ láàyè wọ́n tún pa èèyàn 3 síbẹ̀ wọ́n pa ológbò yamayama torí pé Yorùbá tó lídìí wọ́n sọ fún wọn pé Ìgbòho tó máa di ológbò. Wọ́n ṣe gbogbo iṣẹ́ yẹn, wọ́n fi sí exile, ó wọ ọgbà ẹ̀wọ̀n, wọ́n fi sí àjàalẹ̀ tí wọ́n máa ń fi criminal sí, hardened criminal téèyàn ní fojú kún òun, wọ́n fi síbẹ̀ nítorí èmi àti yín. Ìgbà tí Fúlàní rí báwọn ti rí mú bẹ́ẹ̀, Buratai try gbogbo agbára ẹ̀ pé káwọn lè gbé wá Nàìjíríà káwọn wá pa síbẹ̀. Unfortunately fún wọn, unfortunately for Ìgbòho, fortunate for Yorùbá land, Ọlọ́run ò jẹ́ kán rí gbé. Ta náà yarí, the then president of Benin Republic ó yarí pé no ẹ̀ lè extradite sí Nàìjíríà because ìlú òun lòun ti mú and ẹ̀ tí convince òun ẹ̀ṣẹ̀ tẹ́ ló ṣẹ̀. Ṣé gbàgbé pé sister country wa fáwa Yorùbá ó ní Benin Republic jẹ́, ilẹ̀ Yorùbá náà la lè kà sí because 90% of Beninois they are Yorùbás. Àwọn ọba Yorùbá ló pọ̀ ńbẹ̀, so they all stood up, wọ́n dẹ̀ gbèjà Ìgbòho. Bẹ́ẹ̀ àwa Yorùbá ń bí akọ dí ọ̀la stigma tẹ̀lé omi sì fi kàn Ìgbòho ló sì fojú ẹ̀ wò dọ̀la to the extent of àwa tá a advocate fún. Now Ìgbòho tún padà dé, kò lóhun òṣèlú tún pa tó bá jẹ́ mi mo tún ojoojúmọ́ ní máa ń sọ tó bá àwọn ẹbí mi àti ẹ̀ ti pè mí, wọ́n á ti pariwo pé ọ̀gbẹ́ni ṣó ìyá gbèrèṣà, wọ́n á ti pe family meeting. Mo dẹ̀ rò pé ẹ̀yin tẹ́ ń wò mí náà ilé kọ̀ọ̀kan máa ṣe bẹ́ẹ̀, wọ́n á ti pe family meeting lé lórí pé ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti jẹ́ nǹkan yẹn, a máa kọ̀ ẹ́ lọ́mọ ní tó bá ṣe. Òun náà yà káwọ́ ẹ̀ akáwọ́ ọmọ ìbáṣọ kó ló lè gbàjá ní ẹ̀ lọ kó lọ máa gbádùn bẹ́ẹ̀. But he doesn't do that. It is very very rare kéèyàn rí billionaire. Ẹ sà, Ìgbòho is not millionaire, billionaire. Kó máa já lamba kiri inú igbó bó ṣe bí kò ṣe yẹn, bí ẹni pé kò ní future, bí ẹni pé kò ní kankan tó lè fall back at. Ẹni tí ó bá ní kankan ló máa ń sọ pé kíkú máa bọ̀. Ẹ máa sọ ẹ tí ò ní kankan láti lose pé bàbá kú ní ìsìn nǹkan bẹ́ẹ̀ tó lówó billionaire àkòdé fẹ́ kú o. Bẹ́ẹ̀ tí ibi tí kú àwọn ọmọ Ìgbòho máa ń ràn rí mọ́ nítorí àwa fámìlì ẹ̀kọ́ kò sí Nàìjíríà. Tẹ́ bá gbọ́ pé ìyá Ìgbòho lélẹ̀ irọ́ ni tọ̀ ń pa, ìyá Ìgbòho ti kú, orí struggle náà nìyá ẹ̀ kúlẹ̀. Bàbá ẹ̀ ti kú kó tó bẹ̀rẹ̀ wàhálà yìí, kò lẹ̀ bí gbogbo àwọn ọmọ ẹ̀ kò sí kankan Nàìjíríà náà. Kí ló wá kí ló dààmú fún? Bẹ́ẹ̀ ká bí amọ́ ní báwọn ọmọ yẹn ṣe ń wà ń bẹ̀ yẹn. Ìgbòho ní tóun bá ń jíjọ́ pọ̀ kan tóun bá rántí fún ọmọ ẹ̀ wà lórí òun máa ń lu aago ni. Ṣé fẹ́ẹ̀mù ló wá tí ò ti ní ni? Ó kẹ́ nìkan tí ò gbọ́ orúkọ Ìgbòho ní Nàìjíríà yóò lò kódà Fúlàní mọ̀. So he doesn't look for fame. Ṣówó ló ń wá ni. Tí mi ìfẹ́ sọ pé trillionaire ni but he's a billionaire, confirmed and legal made billionaire. Èèyàn tó ń ta mọ́tò, tó ní parcels of land tó ń tà, tó ní estate. Tẹ́ bá wọnú compound ẹ̀ tó bá fẹ́ máa gbé mọ́tò kankan jáde lójoojúmọ́ á máa gbé lójoojúmọ́ lóṣù kan. When you get to his compound, series of cars. Kí ló wá ń wá? Nǹkan tó wá ni pé n tó tẹnumọ́ ní 2020 sí 21 kan tó gbé òun náà ló sì tẹnumọ́ sí pa ní kílẹ̀ Yorùbá tó kó gbòmìnira kó lọ́wọ́ Fúlàní kó yé pa wá mọ́. Irú ẹni yẹn wá dìde, ó tún wá dìde lẹ́lẹ́kejì, ó tún wá ń wọnú igbó lọ, gbogbo wa ń rí àrẹ́lẹ́yà táwọn kan fi ṣe, àwọn kan pè ní content creator. News kan wá jáde lánàá, mo ṣe retí káwọn tó ń pè ní content creator kan sọ̀rọ̀ because gbogbo aládé news yẹn proof wà, gbogbo adẹ̀ gbọ́. News yẹn wá jáde lánàá pé àwọn Fúlàní tó jí àwọn ọmọ Ọ̀yọ́ state gbé, àwọn ọmọ Ògbómọ̀ṣọ́, àwọn tó yáwọ́ ta ẹ̀sìn ilé nǹkan kan,
ẹ̀jẹ̀ má jẹ́ ká gbàgbé, inú mi dùn pé ẹni tó ní ọ̀rọ̀ wá padà ṣàlàyé fúnra ẹ̀. Mo ń sọ fáwọn èèyàn, mo sọ fún wọn ní jẹ tàbí jẹ ẹjọ́ ìpéjọ Monday, mo sọ pé gbogbo movement Ìgbòho tẹ́ rí yẹn IG Inspector General of Police mọ̀ ń pa ẹ̀. Ìdí tó fi dá mi lójú dáadáa péjọba mọ̀ ń pa ẹ̀ ni pé àwọn federal police wà pẹ̀lú Ìgbòho. And federal police will not be mobilized without the consent of the IG. Èmi náà ṣiṣẹ́ uniform rí. Federal police ò lè fàbùjá lẹ̀ láì ṣe pé consent IG wà bẹ́ẹ̀. Definitely IG náà pa ní gbótígbò orin yẹn. DSS mọ̀ ń pa ẹ̀. I will give you proofs. Now, Ìgbòho ṣe gbogbo wàhálà tó ń ṣe yẹn, gbogbo surveillance tó ń ṣe yẹn, ó jẹ́ kí iṣẹ́ táwọn military fẹ́ ṣe ó jẹ́ kó rọrùn ni. Surveillance tó yẹ kí gọ́fúnà Ọ̀yọ́ state ti ṣe ó ní bó ń ṣe, I can count it manually. Ẹ wo drone tó ń fly fúnra ẹ̀, ṣé drone nìyẹn? Níbi tá a ti ní surveillance aircraft drone. Ẹ máa wò ó máa fò bí plane, aeroplane ẹ máa pè, whereas drone ni surveillance nìkan ló wà fún. A ní fighter drone, ìyẹn ló máa wo ibi tí wọ́n wà, ló máa rí wọn, ló máa dún, ló máa ju àkàrà bá sí wọn lórí. Ìmí máa yìnbọn fún wọn, ìmí máa ju nǹkan lẹ̀ fún wọn tó máa bọ́ǹbù orí wọn dànù. Drone kan nìyẹn. Fighter jet náà dẹ̀ tún wà. Bẹ́ẹ̀ drone lè àwọn drone tó jẹ́ pé inú gbó inú tíkì inú gbó tẹ́sẹ̀ ò lè dé, tó jẹ́ káwọn Fúlàní ẹ̀ bá hide síbẹ̀, kámẹ́rà yẹn á máa gbé wọn báyìí. Ẹ̀yin tẹ̀lé wà ní control room ẹ̀ máa rí wọn. Whatever tẹ bá fẹ́ ṣe fún wọn gbà ẹ̀ máa ṣe. Gọ́fúnà Ọ̀yọ́ láwọn rà láti oṣù kan náà fi ń promise wa kó máa tó dé, ó ti wà ní Air Force Base lẹ́kọ̀ọ́, ó ṣe kinní kan àfojúdi. Wọ́n dẹ̀ láwọn ti rà 7.79 billion not million. Àsìkò tí kinní yẹn dẹ̀ wúlò gbogbogbò lélẹ́yìn. We didn't see anything. Àwọn arígbò ó wá fly drone ó wá fi mọ ibi tá ara bí ẹ wà. A ní proceeded. Òun àtàwọn àmì àtàwọn security force ní ìtàn tó jọ wà. Ìgbòho nìkan làwọn èèyàn rí. Adẹ́gbà tẹnumọ́ pé àwọn àmì náà wà pẹ̀lú, àwọn ọlọ́pàá náà wà pẹ̀lú ẹ̀, federal police láàrin nǹkan kan wọn náà wà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀. Bẹ̀ẹ̀ àwọn kan ní ó ń play skit ni, wọ́n ní content creator ni. Wọ́n wá move and recording tó ń record yẹn, ọmọ Ìgbòho ti wá sọ̀rọ̀ síta, ó ti wá sọ̀rọ̀ síta. Later máa play ogun tó ọmọkùnrin yẹn sọ, wọ́n dẹ̀ ní point. Yorùbá ní ẹni bá yan àgbàdo ẹlẹ́nu fún afọ́jú, irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa súfèé, torí afọ́jú ló ní àgbàdo fún, tó bá súfèé á lóun kágbàdo òun jẹ. Ìgbòho kókó ń fẹ́ lẹ́fọ̀ọ́ kò gbọ́dọ̀ dorí màdò, orí màdò ló wá jẹ lọ́wọ́lọ́wọ́ yẹn, kò gbọ́dọ̀ lóde kùmọ̀, ó tún ti wá lóde kùmọ̀, ó gbọ́dọ̀ mọ̀ wọn rẹ̀, ìmọ̀ wọn rẹ̀ ni là mọ̀, ó ní tó dá control ló ń fi fídíò tó ṣe yẹn. Lóòótọ́ gbogbo àwọn èèyàn láìkì bó ṣe fídíò síta, àwọn èèyàn sọ pé ó líkì security, ó líkì security strategy ẹ̀, kó má ṣe fídíò mọ̀ tí ẹ̀ yé. Wọ́n ní eventually tó bá succeed, tó bá kó àwọn ẹ̀ jáde, wọ́n á lòun kó wọn síbẹ̀. Number 1, number 2, gbogbo àwọn settlement tó ń dé yẹn, wọ́n kàn lè dédé débẹ̀, wọ́n ti mọ̀ọ́mọ̀ yìnbọn pa màálù ara wọn. Wọ́n á ní Ìgbòho ló wá yìnbọn pa màálù àwọn, ẹgbẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Ìgbòho. Bí Yorùbá ṣe hẹ́ẹ̀tẹ̀ làwọn Fúlàní ṣe hẹ́ẹ̀tẹ̀, làwọn tó wà ń jọba kọ̀ọ̀kan ṣe hẹ́ẹ̀tẹ̀. Ṣé kó tún di pé kán tún máa pèpè kán lọ arrest ẹ̀? Ó ń fi fídíò yẹn ṣe damage control, ẹ wò mí o, ibi tá a délé o, nǹkan gbogbo òdì tán fi dá àwọn ibì kọ̀ọ̀kan, àwọn wo ló jẹ́ kí wọ́n débẹ̀? Gbogbo ẹ̀ ní Mr. Wisdom wá ṣàlàyé tó jábúrò gbogbo ẹ̀ lẹ́bọ̀. Now wọ́n wá move closer sí àwọn tó gbé, àwọn Fúlàní tó jí àwọn ọmọ Ọ̀yọ́ gbé, àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Àwọn yẹn rí pé yes, ọgbẹ̀ni yóò ṣe ní ṣeréṣeré,
ó ń bọ̀ wá bá àwọn lóòótọ́ ni wọ́n open fire sí wọn wọ́n yìn wọ́n bọ̀ bí àwọn ọ̀tá Ìgbòho ṣe gbọ́ báyìí wọ́n bẹ́ sórí social media ni wọ́n ti pa gbogbo àwọn ọmọ Ìgbòho tó ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣuruṣuru kò sí ọmọ lẹ́yìn Ìgbòho kan tẹ́jọ́ yọ lára ẹ̀ nínú gbogbo ọmọ tán yìí ẹnì kan ṣo péré nìbọn bá ní ọmọ lẹ́yìn Ìgbòho ẹni tẹ́ ń wo ẹsẹ̀ tó ń ṣe yìí ọlọ́pàá ni òun náà dẹ̀ kú kò sí ẹ̀jẹ̀ kan pẹ́ tó yọ lẹ́sẹ̀ kí ni reason wọ́n pè lórúkọ tó ń jẹ́ wọ́n pọ̀tà àbọ̀ lórúkọ tó ń jẹ́ ńgbà tá a máa rí fídíò kan ẹnìkan mú lóba ní ti tẹ̀lẹ́yà ó bẹ́ síta láì tí ì mọ details ẹlòmíà fún confirmation fẹ́ á dẹ̀ bẹ́ síta sórí social media torí pé ó fẹ́ dìtẹ̀ torí pé ó fẹ́ ṣe ọ̀tẹ̀ torí pé inú ẹ̀ ń dùn kó bàjẹ́ fún Ìgbòho torí pé ó fẹ́ kí wọ́n sọ pé wọ́n ti pa Ìgbòho sọ́hun o ẹni yẹn wá jáde ó wá gbé false rumors jáde débi pé àwọn èèyàn ti ń kìdìbọ̀ pò àwọn ọ̀yà tó ń nífẹ̀ẹ́ Ìgbòho ìmí ti fẹ́ kú dàrú kódà ẹ̀jẹ̀ ríru ti mẹ́lò mi hypertension ti mẹ́lò mi àtàlẹ́ àná tó ti ju bọ́ǹbù yẹn lẹ̀ báyìí lọ́pọ̀lọpọ̀ tó lè sùn wọ́n whereas rọ ni immediately tí mo ti gbọ́ ni mo ti pè àlàyé ló bá sọ̀rọ̀ bàbá gbàdúrà ló jókòó ara yín jàre dáná yìí ń bọ̀ ẹnì kan ṣo tí bọ́ bà máa ṣó fídíò ẹ̀ fún wa sí ẹni bí wọ́n ṣe wọ ikùn ẹ̀ gangan ṣé wọ́n yìnbọn fún yàn níkùn ìfún òní tún jáde ẹ̀jẹ̀ kan ṣe báyìí jáde lára ọkùnrin yẹn ẹ̀ dẹ́ máa wọ ta àmọ́ yẹn lára ẹ̀ báyìí ẹni bá ṣe kùn gbọ̀ngbẹ̀gbọ̀ndẹ sọ́dọ̀dẹ ó ní tó jẹ tẹ́lẹ̀ kù àwọn kan tẹ̀lé Ìgbòho tó ń rísì láìfa ara wọn yẹn kì í ṣe pé ní tó jẹ tẹ́lẹ̀ kù ni this one ló fi ṣeré ọ̀rọ̀ ariwo kọ́ ariwo ló fi music rárá ariwo kọ́ ni music ẹ̀yà máa wà àgbà tó lómi nínú kì í pariwo gbogbo nǹkan tí Ìgbòho ń ṣe tí ò sọ̀rọ̀ yẹn tí ẹ̀ yé he knows what he's doing and he knows what he's looking for ó dẹ̀ rí àwọn nǹkan tó wá àwọn bí tó jẹ́ success tí ó gàn má jẹ́ kí n sọ̀rọ̀ débẹ̀ kò sí ọmọ Ìgbòho kankan tí ẹ̀jẹ̀ just a drop of blood jáde lára ẹ̀ báyìí pẹ̀lú gbogbo nǹkan táwọn Fúlàní yẹn yìn sí wọn ẹni tẹ́ ń wò yìí nìkan tí wọ́n bá ojú ọ̀tá àbọ̀lẹ̀ wò yìí jámàkà one ìkànnì lẹ́yìn tẹ́ ń wò yìí ó di two ó tún wà níkùn ìkànnì ó di mẹ́ta ọ̀tá àbọ̀lẹ̀ wò yẹ o ẹ̀tọ́ṣẹ́ ẹlẹ́jẹ̀ kọ̀ọ̀kan lára ilé ó tọ́nà méje tí bọ́ ti wà rọrùn nìkan ó nìkan dẹ̀ ní bọ́n múnú gbogbo àwọn ọmọlẹ́yìn Ìgbòho no casualty látọ̀dọ̀ Ìgbòho ọlọ́pàá tó tẹ̀lé wọn ní bọ́mbà lẹ́sẹ̀ wọ́n dẹ̀ pé ẹni wọn bí tó ti sùn wọ́n de bandage mọ́ wọ́n pe ọ̀tá àbọ̀n yẹn jáde bẹ̀ kọ̀nfàmù ni látẹnu ẹni tó lọ́rọ̀ ó nìyẹn wọ́n ń pe ọ̀tá àbọ̀n bẹ̀ ni ọdún fídíò wà fún gbogbo fídíò ẹni tó wà lẹ́lẹ̀ yẹn tẹ́yìn rírí ǹjẹ́ ẹrẹ́jẹ̀ ńlẹ̀ náà kò sẹ́jẹ̀ kankan lára ẹni bọ̀dì ẹ bá wà lójú ogun wọn sọ pé wọn ní yìnbọn wọn sọ pé bọ́n ní báyọ̀ ẹ̀tọ́ láìpẹ́ kí bọ́n yẹn má nífẹ̀ẹ́ mo ní bàbá kan bí a fẹ́ play ẹ̀ lánàá bẹ̀tá yìí ti lọ màá play ẹ̀ fún wa lẹ́nu kẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ tí Ìgbòho ń gbé kiri sára àmọ́ tí Ìgbòho ń gbé kiri tí ẹ yé ohun tó fi confidence wọnú wọ́n kọ́ sọ fún wa pé ẹ sọ fún kó má débẹ̀ wọ́n ti rí bọ́ǹbù mọ́ gbogbo ẹnu ọ̀nà yẹn bọ́ǹbù òdùn ìbọn lárí tán tún yìn sí ìbọn òun kẹrè ẹnìkan ṣo péré ìbọn yẹn bà ní gbogbo wọn àwọn tó kù ń gbé ìfẹ́ ni now arákùnrin kan jáde ẹ ti ẹ̀jẹ̀ kí ẹ pílẹ̀ ẹnìyẹn káwọ̀. Tẹ́gbọ́n tẹ́lẹ̀ yẹn sọ lọ́wọ́ ní ojú èdè jẹ fún lára
Ọlọ́run ló ní kí yẹn Wọ́n bá bọ́lẹ̀ tó ojú méjì o. Ìkan rèé owó ti mẹ́ta o. ṣé nǹkan kan wà lẹ́yìn mi. Ó ti mẹ́rin o. Gbogbo ẹ̀ mo ló ń ṣò. This is 1, 2, 3, 4, 5. Ṣé ẹ ti rí ẹ̀yin tẹ́ wà lórí TikTok àtàwọn tá a wà nílé? Ẹ jọ ṣẹ́ni tí bọ́ ṣe léṣe ṣó ń yí bó ṣe ń yí yẹ pẹ̀lú ọ̀tá àbọ̀ tó wọ̀ lára ọlọ́mọdé àrílá burú ẹyọ méjì ẹyọ kan lásán tó bá bẹ nìkan níkùn pẹ̀lú ògùn náà á wà UCH lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́yọ̀ state o wọ́n á ti gbé dé UCH wọ́n dẹ̀ máa fi aṣọ kó ìfún ẹni ẹ wá wo iye ọ̀tá àbọ̀ tó ba ikùn máì tó wọlé nǹkan kò ṣe o ló ṣe jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń wá ṣubú Ìgbòho àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ẹ́dẹ́ ṣàgbéjẹmọ́wọ́ àti pé ṣé ìdùnnú ló jẹ́ fún Yorùbá ni ṣé ìdùnnú ló yẹ kó jẹ́ fún wa ni wípé Ọlọ́run ti mú ṣe bá ní kó má lọ wọ́n ti yìnbọn fún wọ́n yìnbọn fáwọn ọmọ ẹ̀ tẹ́ ẹ bá gbọ́ narrative yẹn lẹ́nu ẹlòmíì ẹ fẹ́ lọ bẹ́gbọ̀ wò lórí whereas òun wà ní comfort zone náà inú ilé ẹ o ọmọlọ́mọ wọnú gbó kiri o nítorí káwọn tí wọ́n á bí ó ti tó ṣùgbọ́n ó ti lo oṣù méjì tó ti gbá àwọn ọmọ ọdún méjì pamọ́ ọmọ ọdún mẹ́ta àwọn ọmọ secondary school àwọn primary school àwọn nursery school ṣé bí gbogbo wa bímọ akọ̀ǹgbọ́ ọmọ tó rí ilé ìsìn ẹ̀ má wọ̀rí ọmọ tó rí ilé ìsìn ẹ̀ má wọ̀rí là ń gbọ́ lẹ́nu ìjọba ẹ fi ìjọba Ọ̀yọ́ state léèrè pé kí náà ti ṣe sí tó fà wọ́n máa tó rí ilé ìsìn wọn náà là ń gbọ́ ọ̀rọ̀ ìdúnmá yìí kọjá sínú igbó wọ́n wá yìnbọn fún wọn bẹ́ẹ̀ yóò bá wá bẹ́ síta wọ́n wá celebrate ṣó yẹ kó rí bẹ́ẹ̀ are we not fools kí ni problem àwa Yorùbá ẹ lè ṣe ẹ dẹ̀jẹ̀ kẹ́ni tó máa ṣe ẹ tún bẹ̀rẹ̀ sí ní tẹ páńpẹ́lẹ̀ fún máa kan jáde síta àwọn fídíò sì tí mo rí bọ̀ o ní nǹkan sọ̀rọ̀ bọ́mọ́kàn ro lẹ́mìí mi ni pé jẹ́ kí n gbé tẹnìkan yìí kí n wá fẹjọ́ ẹ̀ sáráyé ká lè mọ tí Yorùbá ń ṣe ẹni yẹn bẹ́ síta without confirming any information lórí ẹni tó ó kò fetí gbọ́ wọ́n yìnbọn fún yàn ó dẹ̀ rí picture ẹni tó ń gbé bandage mọ́ lẹ́sẹ̀ tán ẹ máa gbé saturation tó ṣe ẹgbẹ́ ìjẹ́ bó ṣe ń yọ ṣùrùṣùrù lẹ́sẹ̀ àwọn ọmọ lẹ́yìn Ìgbòho kò mọ tálẹ́ǹtì ẹgbẹ́ bọ́bá kò mọ bóyá ẹ̀jẹ̀ yọ kò gbọ́ anything that is why tó fi jẹ́ pé ìkànnì tiwa yìí àwa máa gbé ṣọ̀pá gbá research from the horse's mouth àgbọ́ the truth value a máa mọ kí ló ṣẹlẹ̀ kẹ́ẹ̀tó rí ká tó gbé síta fún yín bí information kì í ṣe pé kákàn tan kámẹ́rà kákàn bọ́ sórí social media kákàn máa sọ ohun tó ṣẹlẹ̀ àti tí ó ṣẹlẹ̀ oríṣiríṣi èmi AI video ni o àwọn èèyàn dẹ̀ gbé wá sọ́dọ̀ tán ẹ wọ́jọ́ tí kan gbé lágbà lálẹ̀ tó lẹ́lifópítà o wọ́n ti gbé jáde ṣáàpì ẹ̀tì ẹ̀dóná àwọn wo ló ní àwọn Ìgbòho níbọn ṣé láti Kaduna wọn ti wá ní ìwọ̀n bọ̀ ni èkó sọ pé ti fi ẹlikópítà gbá ọmọ yẹn lọ Kaduna èmi náà mo jáde mo sọ fún gbogbo yín pé irọ́ ni o àwọn ọmọ yẹn wà bẹ́ẹ̀ o they are going nowhere kí ló fún mi confidence ni pé mo ń gbọ́ láti tẹ́lẹ̀ àwọn bó ṣe lọ yẹn ni mo communicate pẹ̀lú wọn Ìgbòho láwọn sójà tí wọ́n barricade ọ̀nà wà bẹ́ẹ̀ kò sí escape route fún wọn fáwọn Fúlàní wọn ò lè gbàgbé kankan sá lọ sáwọn sójà wọn àrò lẹ́nu ìgbé sáwọn sójà yẹn wà ládùúlẹ̀ wọ́n máa wọ helicopter á descend á wá kó àwọn ọmọ nínú helicopter á dẹ̀ tó fly àwọn mìíràn á dẹ̀ máa wò wọ́n. kákọ̀ tán kámẹ́rà kákọ̀ bọ́ sórí social media kákọ̀ máa sọ ohun tó ṣẹlẹ̀ àti tí ó ṣẹlẹ̀ oríṣiríṣi èmi AI video ni o àwọn èèyàn dẹ̀ gbé wá sọ́dọ̀ tán. ẹ wọ́jọ́ tí kan gbé lágbà lálẹ̀
tó lẹ́líkọ́pítà o wọ́n ti gbé jáde ṣáàjì ẹ̀tì ẹ̀dóná àwọn wo ló ní àwọn Ìgbòho níbọn ṣé láti Kaduna wọ́n ti wá ní ìwọ̀n bọ̀ ni èkó sọ pé ti fẹ́ ẹlikọ́pítà gbá ọmọ yẹn lọ Kaduna èmi náà mo jáde mo sọ fún gbogbo yín pé irọ́ ni o àwọn ọmọ yẹn wà bẹ́ẹ̀ o they are going nowhere kí ló fún mi confidence ni pé mo ń gbọ́ láti tẹ́lẹ̀ àwọn bó ṣe lọ yẹn ni mo communicate pẹ̀lú wọn Ìgbòho láwọn sójà tí wọ́n barricade ọ̀nà wà bẹ́ẹ̀ kò sí escape route fún wọn wọn lè gbàgbé kankan sá lọ sáwọn sójà wọn àrò lẹ́nu ìgbé sáwọn sójà yẹn wà ládùúlẹ̀ wọ́n máa wọ helicopter á descend á wá kó àwọn ọmọ nínú helicopter á dẹ̀ tún fly àwọn àmì yẹn á dẹ̀ máa wò wọn kò possible Okocha tó sọ̀rọ̀ ẹgbẹ́ kó sọ̀rọ̀ mímọ́ láti jọ ẹ̀ ẹgbẹ́ kó sọ̀rọ̀ kan kó wọn lọ Kaduna mọ́ nígbà tó rí pé bóun ṣe ju lágbà yẹn lẹ̀ láti fọ́fìtì ẹ̀ pé lọ́ ló ń pa. Go and look at his video kó sọ̀rọ̀ okay àgbà kan káwọn ọmọ ẹ lọ Kaduna what is the progress on it kó fún wa ní more information nípa wọn tí wọ́n ti pa wọ́n ní àbùkí náà ṣe sí they just come mo wo fídíò kan lẹ́nìí lánàá ẹnìkan lónìí náà ni lady kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ podcast lára àwọn former TV Múráyọ̀ Brown nínú podcast ẹ̀ ń invite ẹnìkan ẹni yẹn wá sọ pé àwọn kan wà lórí social media tó lóṣèlú kan tó ra fóònù fún tó ní pé kọ́ máa wá gbé false rumors gbogbo tí ó ṣẹlẹ̀ á ní kọ́ wá gbé máa yẹn dẹ̀ fún wa ní ó kó àwọn papers wọ àwọn headlines tá à ń rí tá à ń sìn headlines ní ìtàn ti kọ láti 20 years ago ìgbé láti 30 years ago tó ṣẹ̀ṣẹ̀ wà tún mọ̀mọ́ lọ relay wá sìn just to discredit the government effort. Ìyẹn jẹ́ kí n mọ̀ pé true àwọn èèyàn gbé false rumors jáde lóòótọ́ àwọn ọ̀rọ̀ tí ò jẹ́ ní o ẹ̀kọ́ dédé rí lórí social media kẹ́yìn tó believe anything tẹ́ bá wò lórí social media please try to confirm from a reliable source kẹ́yìn tó gbà wọ́n gbọ́ ẹ̀yin tẹ́tẹ̀ tí tẹ́ bá ti gbọ́ formation ẹ má ti máa sáré lọ máa yàgbẹ́ ẹ̀rú fi máa bà yín please ẹ má jẹ́ kó fún ilé apatẹ́sọ̀ torí àwọn ọmọ tó ń jí gbé yẹn olóṣèlú fi score cheap point ni àwọn ọmọ tó ń jí gbé yẹn wọ́n mọ̀ máa fi target ìjọba Tinubu because they want everybody to hate him so propaganda oríṣiríṣi ló ń jáde every day ààrẹ nínú àwọn Okocha tó náà gbé wọn lọ Kaduna yẹn but fortunately for him ní ìfìyẹ òǹtà ó sáré jẹ àwọn èèyàn but àwa kan dúró tó jẹ́ pé àwọn máa kàńtà false information tó bá ń gbé jáde bàbá jẹ́ káwọn èèyàn mọ̀ pé rọ́nà ń pa wọ́n kàn fẹ́ fi tajà tí wọ́n fẹ́ fi make owó ni wọ́n mọ̀ pé andrews táwọn bàbá máa sanwó fáwọn so wọ́n fi wá traffic tẹ́lò yẹn bá ti pọ̀ tó ti bá wọn wúrọ̀ wọn yẹn ìbàjẹ́ YouTube ìbàjẹ́ Facebook ìbàjẹ́ TikTok ìbàjẹ́ kíní kan wọ́n yan mọ̀ bó yóò tọ́ lóṣù àbírọ́ tí wọ́n ní pé ṣòṣà tí wọ́n ti bẹ́ẹ̀ wò kán dẹ̀ sanwó fún ẹ̀ nǹkan tí wọ́n ń wá ti wọn nìyẹn wọn ò kọ́ kí Nàìjíríà dàrú wọn kọ́ kó bàjẹ́ kò sí their response wọn ò kọ́ káwọn èèyàn gbọ́ formation yẹn kọ́ kú kẹ́ni tó la hypertension kí blood pressure rise they don't care all they want is let me dish out the information let me cash money kò sí tó kàn wọ́n máa yí jáde ó gbé false information jáde lórí tó ṣẹlẹ̀ sí Ìgbòho in tó wá yà mí lẹ́nu tó dùn mí nípa ọmọ Yorùbá ni ó ní mo ṣe kọ́ ní bá Ògúndé lẹ́ẹ̀kan pé kí ló ṣẹlẹ̀ sí Yorùbá kí ló dé tá a máa ń yẹra wa lẹ́sẹ̀ ẹ jẹ́ ká lọ wo máa yẹn. kò ṣàwò ẹ̀yin èèyàn kódà wọ́n nínú Ìgbòho Ọ̀yọ́ National Park tí wọ́n wọ̀ lọ yẹn ṣé ò gbàgbé oríṣiríṣi àwọn fọ́nrán tá a ti ń post níbi tá a ti ń rí Sunday Ìgbòho ṣá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n kàn wọnú igbó kàn wọnú ìgbẹ́ tí wọ́n ń wá àwọn afẹ̀míṣòfò káàkiri wọ́n níbi tí wọ́n ti ń rìn nínú igbó yẹn páwọn báńdíìtì kan wọ́n yìnbọn mọ́ ọ̀kan nú àwọn ọmọlẹ́yìn Sunday Ìgbòho ṣá pé wọ́n yìnbọn mọ́ lẹ́sẹ̀ ẹ wá wo ọ̀gbẹ́ni ọ̀hún nínú ìrora nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ wo bẹ́jẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ń dà yàyàyà lára ẹ̀ àwòrán yẹn lẹ́ ń wò lókè yẹn o picture yẹn lẹ́ ń wò yẹn kò kí ń ṣe àhesọ ọ̀rọ̀ ilé òde kí ń ṣe. owó bẹ́jẹ̀ ṣe ń dà yàyàyà ó dẹ̀ tún sọ fún wa pé àwòrán yẹn lẹ́ ń wò lókè yẹn o
ẹjọ́ ṣàìjọ́ mà ṣé téèyàn bá wo picture mo gbé picture yàn dání báyìí màá wá ní tẹ́jẹ̀ ń dà nínú picture ni. ṣé a máa rí bẹ́jẹ̀ ṣe ń dà nínú picture because man tá à ń sọ yìí fídíò tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn ordinary picture ló post kò kí ń ṣe fídíò ẹni tó ń bá ṣe ẹsẹ̀ he posted ordinary picture ó dẹ̀ ń sọ pé ẹ̀kọ́ bẹ́jẹ̀ ṣe ń dà yàyàyà kò kí ń ṣe ai kò dẹ̀ kí ń ṣàhesọ ẹ̀wù bẹ́jẹ̀ ṣe ń yẹ ẹ̀wù dà yàyàyà picture ẹ̀ ń wò lókè yẹn can you imagine such statement oníkà máa wo picture lókè ó dẹ̀ confirm pé káwò bẹ́jẹ̀ ṣe ń dà yàyàyà ṣebí tó bá pé fídíò ló ń play lókè wàá sọ fún wa pé fídíò rẹ̀ lókè yìí o ẹ̀wù bẹ́jẹ̀ ṣe ń dà á máa rí bẹ́jẹ̀ ń dà lóòótọ́ but picture lásán ni wọ́n show picture tó dẹ̀ rí yẹn ẹni tó ní full details ẹ̀ lọ́wọ́ lè mí béèrè àtàná ni mo ti gbọ́ wọ́n ní ọlọ́pàá ní ìbọn bà tó jẹ́ pé ó hàn ẹsẹ̀kẹsẹ̀ jẹ́ ni wọ́n ti bá ṣe nǹkan Yorùbá sí ẹmọ ohun Yorùbá no ìwọ ọ̀tá àbọn báyìí ló jẹ́ nítorí ọmọ Ìgbòho kan ṣoṣo ọmọlẹ́yìn Ìgbòho ẹyọ kan ṣoṣo tí mo bá ikùn ibi tó wà strategic ìdìbò yẹn ti bà kó dẹ́ ṣe kankan fún kò ṣe anything ọlásọ̀fù wa tẹ̀lé yẹn àbíṣẹ́ ní fọwọ́ kankan ara ẹ̀ tó fọwọ́ ṣe ẹ gbọ́dọ̀ níbọn bẹ̀lẹ̀ yìí ẹ wọ́n ṣe yí very sane and natty. You now came on social media, you started giving us lamba. Ntí o ṣojú ẹ tó confirm information lé lórí, you started giving us fake news. You started giving us fake news. Ó ní mo ṣe ń bi àwọn ọmọ Yorùbá pé ṣé inú wa ń dùn kó bàjẹ́ fún Ìgbòho ni? Àwọn kan wà kan ṣàdúrà fervently pé bó ṣe ń lọ yẹn kó kú sọ́run kó má kúrò kó má wà níláyọ̀. What will be your gain? Báwo ni ìbá ṣe rí? Báwo ni ìbá ṣe dòdò? Gbogbo dààmú ẹ̀yẹn kọ́lọ́kàn fún láwọn ọmọ yẹn kó bọ̀ ni. Ẹ wo orú abiyamọ tó máa lálàáfíà káàkiri ayé. Because àwọn kan wà nù ìbànújẹ́ wọn máa ọmọ yẹn rí o kàn ṣe family wọn o but everybody tó bá jáde àmọ́ tòótọ́ ó gbọ́dọ̀ gbára ta ó gbọ́dọ̀ aya gbọ́dọ̀ ká pé ọmọ ọlọ́mọ. When I look at my own small child, a child of primary school, tí n bá wọ̀ báyìí mama imagine pé ọlọ́run máa kárí o tó gbọ́dọ̀ jẹ́rú eléyìí. Kí ni condition tí ń bá wa? Kí ni condition tí ìyá ò bá wa? Condition táwọn ò bá wa yẹn ní condition táwọn òbí ọmọ yẹn wà lọ́wọ́lọ́wọ́. Tó máa ń jẹun kò lè wọnú pẹ̀lú ìbànújẹ́ ni because wọ́n máa bíra wọn pé níbo ni lágbájá wà. Yorùbá ní ọmọ mi kú ó sọ̀jọ́ ọmọ mi nù lọ. Inú Yorùbá kan wá ń dùn nípa ọmọ yẹn wà ní ògbó. Àwọn kan wá ṣe trade wípé ẹni tó fẹ́ rescue wọn nǹkan burúkú ṣẹlẹ̀ sí and you people were happy because you are not happy the way the man is going. Yorùbá ègún ní dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ̀ ẹ jẹ́ àṣẹ dẹ́ẹ̀dẹ́ ẹ jẹ́ àṣẹ díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run lórí gbogbo nǹkan tá a bá ń ṣe. This world is not a bed of roses. A máa kó mẹ́jọ kan or have we forgotten? Ẹgbọ́n kan tí máa sọ fọ́dà. Picture yẹn lẹ ń wò yẹn kò kí ń ṣe àhesọ ọ̀rọ̀ ilé òde kí ń ṣe AI ẹ ti pé real ni tẹ́ bá ojú àwọn ọ̀gbẹ́ni tó wà nùgbò yẹn ẹ rí i pé the same thing applicable sójú àwọn tó tẹ̀lé Sunday Igboho lọ́jọ́ yẹn ẹ wò bọ̀bọ̀ tó dé fìlà sórí yẹn òun lọ̀kan nínú àwọn tó òun ló gbé drone lọ́jọ́ yẹn tó ń control drone yẹn ṣe é rántí ẹ̀yin èèyàn mi bá ń comment kẹ́ máa like kẹ́ máa pín káàkiri ìbéèrè tèmi fẹ́ béèrè ni wípé ṣé Sunday Igboho ò tí ì rú àwọn ọmọlẹ́yìn lágbára ni ṣé wọn láyẹta ni ṣé Sunday Igboho gan láyẹta ṣá torí tí ò bá láyẹta táwọn tó ń tẹ̀lé lẹ́yìn yìí ò bá láyẹta ó léwu o kó má máa fa yé àwọn ọmọ yẹn kó má fi tàfàlà o ẹ̀yin èèyàn. ọ̀rọ̀ ẹni tí ọpọlọ ti sá fún ọ̀rọ̀ ẹni tí wọ́n ti kó ọpọlọ ẹ̀ lọ tárákùnrin yẹn sọ whereas you don't know the details you only heard
and you saw picture. You did not even make any attempt to find the truth value of everything. What be timing? Kí n kàn confirmation kí n lè pam kí n lè tán camera kí n lè máa sọ tójú mi ò tó. Why would you blame them? Ṣé àwọn presenters kan wà lórí social media tó jẹ́ hungry presenters ni wọ́n? $1, $2 kan máa rí yẹn ó ti jọ wọ́n lójú gan. They don't care about the false information kan bá kà síta. How could you in your entire life have a brain of even not watch up to mosquito's brain? Lákàyè ò tó ti kò tó tẹ̀ fún. You are asking Sunday táwọn tó mọ̀ Sunday tó fi dán hàn odindi Sẹ́ríkì gbọ̀ngàn tí yẹn sọ pé ṣe rí Sunday òun tí n bá sì rí ẹ̀rù ó mọ̀ bà mí. Sunday tó jáde tí ò tán lé Sunday tó jáde tí gbogbo Fúlàní trẹ́kù káàkiri Nàìjíríà ìwọ wá sọ pé ẹ̀rù kan ṣe ni wọ́n gan ẹ̀rù kan ṣe ni ṣé Sunday gan láyẹta ṣá ọmọlẹ́yìn ẹ̀ gan láyẹta torí tí ẹ̀ bá láyẹta ṣá ayẹta wo èrò tọ́ lórí yẹn. Ọmọ Sunday ẹyọ kan tí bọ́ bá look at him ṣó láyẹta àbí ò láyẹta. Ẹ bá wá ṣó gẹ́gẹ́ tó ṣó máa yẹ fún ikẹ̀ tó rí máa tí ìbọn bá Sunday láyẹta àbí kò láyẹta. That guy have never seen the video of the man tó ń yìn níbọn kó tó máa pariwo wèrè tó ń pa lórí social media. Kò tí ì rí man tó ń yìnbọn yẹn kò tí ì rí man tó ń yìnbọn yẹn kó tó máa pariwo. Kò mọ̀ta ló ń yìnbọn lẹ́sẹ̀ kò mọ̀ta ló wà lẹ́ẹ̀lẹ́ ọlọ́pàá ló wà lẹ́ẹ̀lẹ́ kì í ṣọmọ Sunday Igboho ọmọlẹ́yìn Sunday Igboho lórí ọmọlẹ́yìn Sunday Igboho ṣe ẹni tó tún kọ́sọ̀ gbàrà ni pé Ọlọ́run ló ní kí n ti jẹ nǹkan sára nítorí ọmọlẹ́yìn Igboho sọ ti ẹ̀ nìyẹn Ọlọ́run ló ní kí n ti jẹ nǹkan sára. Now for your information Mr. Tucker, before Sunday took anybody's out kó tó lè qualify láti rìn tẹ̀lé Sunday bá jáde ìwọ gan ti gbọ́dọ̀ wà 45. Irú mi ẹni bí lẹ́yìn Igboho rí ẹgbẹ́ àmọ́ wọn ara bèbí ìmọ̀ wọn ara ẹni nílé kí ọgbọ́n jẹ́ bó ṣe wà ní ìlè tẹ̀lé ẹnu kí n máa fàdúrà rọ̀ lọ́kìdẹ̀ máa bí pé bóò ni olóyè ìmúlẹ̀ bá dé torí pé mi ò ní ẹni tí Yorùbá lẹ́ni tí ò lè tí ò níyà kí n débú ẹ̀yìn gbogbo atẹ́rí tó tẹ̀lé ẹ má mo yẹ sọ fún Gani àwọn ọmọ Gani Adam lánàá pé àwọn ọmọ lẹ́yìn Igboho tó bá tẹ ẹsẹ̀ wọn àwọn kọjá ẹni tí Fúlàní máa jí gbé tó wọn máa sanra ń sàn ẹnì kò kì í jí Olúmọ gbé ó lọ̀rọ̀ ọmọ lẹ́yìn Igboho àti gbowó fún rẹ̀ ẹ̀yin pápá gbólúmọ Ẹ̀gbá rí ẹ̀yin Julius Bàjá tó lè gbólúmọ Ẹ̀gbá ló bọ́rọ̀ ẹ̀gbọ́n kò ṣe rí nìyẹn bẹ́ẹ̀ táwọn OPC tójú iná ṣe jí bẹ́ẹ̀ rí gbé ní wọn tó sọ̀rọ̀ aṣọ bóyá àwọn tó sọ̀rọ̀ aṣọ wọn tó gbé wọn. For you to know there is difference between ẹni tó mí nìkan àti ẹni tó fi nǹkan cash cruise. Ẹni tó sọ̀rọ̀ ìtẹ́bá wa lọ́wọ́ àbọ̀ dáadáa ọmọlẹ́yìn OPC ni àwọn tó fẹ́ wá ṣe yẹ̀yẹ́ Ìgbòho ni but unfortunately for them yẹ̀yẹ́ náà wá ṣe àwọn ọmọ náà ṣe yẹ̀yẹ́ ìdígbẹ̀yìn. In your wide imagination a sane man á kó àwọn èèyàn lẹ́yìn lọ sí danger zone tó mọ̀ pé the most dangerous igbó tó wà ní Nàìjíríà yìí tí mo fẹ́ ní gbogbo lẹ́ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí ó lọ́yọ̀ pààkì ni a sane man ká wá kó àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ní anything bí irú tèmi empty barrel bí tèmi báyìí èèyàn ká ní kémi níṣò èmi náà máa tẹ̀lé àwọn ọmọ mi sì kéré àwọn bá ṣe ẹ̀yà àgbò òdìjò láíláí I will tell you say kò ṣiṣẹ́ no me I no dey go ẹ jẹ́ kémi máa fi jẹ́ kémi jẹ́ publicity secretary ọ̀ kémi jẹ́ PRO yẹ́ máa bá yín publicize tẹ́ bá ṣe àmọ́ pé kémi ká lọ rán yọ èmi sílẹ̀ I am still young I'm just over 50 mi ò tí 55 mi ò tí 50 kìíní kan irú mi a máa ní mo lọ bẹ̀ ẹbí ò lè gbé gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ táwọn tó lọ tẹ́ rí yẹn ẹ má fojú dẹkùn o yíyó ẹkùn ìṣètòjò the gentility of a tiger is not because he is cowards n tó fẹ́ jẹ ló sọ gbogbo ẹnu ni mo fi sọ
ẹni bá ti rí dọ́ọ̀gbò orílẹ̀ kan láyé sẹ́ ẹni sọ̀rọ̀ tójú ẹ̀wọ̀dà ìwọlẹ̀ ni kò ní pọ́ bá kò so mọ́ ẹja kó díẹ̀ àwọn tó mọ̀ gbowó ẹgbọ́n kan tí qdot kan ló kọ́ ni ó ní Ìgbòho mọ̀ mi Ìgbòho ṣàgọ́ mọ̀ mi ọba bíbọ̀ ọba jalè bá gbowó àbá ló ṣe kì ọ̀rọ̀ ẹnu kọ́ ó ṣe pé wọ́n á fọ́nbù o mi ń ṣe fámìlì ẹ̀ mi ṣe rẹ́lẹ́tìfù ẹ̀ o bọ̀ Ìgbòho tèmi mọ̀ tí mo ti gbọ́rò yẹn táwọn tó dẹ̀ ti fi dán hàn ti sọ fún mi nípa ìpẹ́ máa yẹn bóyá ṣe bí ọ̀dẹ̀ yẹn ọmọ ló tíráyà mọ́ ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ yìí ó tún padà ṣe fídíò kó padà tún ọ̀rọ̀ ẹ̀ sọ Ìgbòho kọjá ẹni tí ìwọ kàn máa gbé ṣíà tó kàn máa ṣẹnu ṣùtì sí kí ló dé tó find information full kí ló tó wá fèdè kókò kí ló dé tó sọ tó wá òdodo kó tó bọ́ síta kó tó máa dish out false information ṣé Ìgbòho ní kankan ẹ lọ bọ́ síta àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ kò ní dá kó ṣe bẹ́ẹ̀ don't know a lot bí fídíò tó mẹ́rin bẹ́ẹ̀ tí mo rí o ikọ́ ti ẹ̀ wà ṣé ti gbọ́ fún ti yìnbọn fún Ìgbòho ṣé ti gbọ́ pé ẹ̀jẹ̀ ti yọ lára I was just like are you people insane a lot tó pọ̀ lórí social media they will not listen they will not find the truth wọ́n kàn bọ́ síta kàn máa sọ àǹdáwá Yorùbá yìí ni Fúlàní ò gbé news pé wọ́n yìnbọn fọ́mọ Ìgbòho àpọ̀ kí Fúlàní gbé at least àwọn Fúlàní náà wà lórí social media àpọ̀ kan gbé afẹ́wà Yorùbá yìí náà I pity this race Yorùbá race oníkálukú lẹ́nu ń bà lójoojúmọ́ oníkálukú ló ń sùn pẹ̀lú bẹ̀rù bójó ṣé ìwọ ní kára wọn kan láwọn fẹ́ fortify ìlú wa kan láwọn fẹ́ ṣe security fún wa kí ló dé tàfàdúrà ràn wọ́n lọ́wọ́ why will you be discouraging them anyways ká lè mọ̀ wípé lóòótọ́ lọ́lọ́run fáwọn kan ju àwọn kan lọ àwa kan wà agbára táwa ní làásàyè àwọn kan wà Ọlọ́run fún wọn ó lè jẹ́ lànà kìrìsìtẹ́nì ó lè jẹ́ lànà mùsùlùmí ó lè jẹ́ lànà oníṣẹ̀ṣe èké agbára tó ló ń bá fẹ́ ní bọ́dì oníkálukú mọ bó ṣe lágbára tó ó rẹ́ mi èyí lágbára kankan lu mẹ́tẹ̀ẹ̀ta ju agbára ẹnu kí n máa sọ̀rọ̀ lórí social media àwa ọ̀lẹ làwa àwa mọ̀ra wa bọ́ àwọn tó lágbára mọ̀ra wọn bàbá yìí mo fẹ́ kẹ́ wò ó pa itú kan ẹ̀rù bà mí ó ń gbà tí mo wo fídíò yẹn ká lè mọ̀ pé and bàbá yìí tún ṣe ìgbà fún Ìgbòho ni o bàbá tẹ́ fẹ́ wò yìí ó tún ṣe ìgbà fún Sunday Ìgbòho bàbá tẹ́ fẹ́ wò yìí sẹ́ òun tún ṣe ìgbà fún Sunday Ìgbòho ẹ má bínú ẹ̀yin tẹ́ wà lórí TikTok mo lè má rí fídíò yẹn play fún yín but wọ́n máa play ẹ̀ sí lórí YouTube màá ṣẹ̀ṣẹ̀ wá sìn tó bá wà lórí TikTok tó bá wà lórí ibi tí mo ti lè play ẹ̀ lórí TikTok màá play ẹ̀ but bí n bá rí play ẹ̀yin tẹ́ wà lórí YouTube nìkan lẹ lè wò bàbá yẹn ní tó wà lọ́wọ́ ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ inú mi dẹ̀ dùn pé ẹni tó padà hàn ṣerú bàbá ẹni tó bá yin 20 ìbọn ó lẹ́fọn lásán ló máa jẹ́ níbi èṣìṣe bàbá ẹni kan yin 20 ìbọn tí kéèyàn bá ti wà lọ́wọ́ ẹ̀ ó ló máa dàbí pé ṣeṣe kàn kọjá lára ẹ̀ mọ̀ bóyá wẹ́ẹ̀ ló wà lọ́wọ́ àwọn ọmọ Ìgbòho because ojú imagine gbogbo ọmọ ṣe pọ̀ tó yẹ ẹnìkan ṣetán yìnbọn mọ́ bóyá Ọlọ́run fẹ́ ká tiẹ̀ lóòótọ́ ló ṣe jẹ́ kó mọ̀ bá ẹnìkan bóyá ẹnìkan tó bá yẹn náà look at him ẹ wo bó ṣe ń dúró rìn ẹ wo bó ṣe wà ókè ẹ bá mi play bàbá yẹn. inú kọmọ bá inú jẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bó ṣe ń jí ọba gbẹ̀lẹ̀ Yorùbá wọ́n mú ọba kan ní Kwara 21 million ọ̀tọ̀pá sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ṣe ẹ rí Sunday Igboho ti kékékékékékéké kí ni Sunday Igboho pé ẹ mọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ mọ sùn ẹ mọ wòran tí nǹkan ìbádẹ́rẹ̀ tágbá yóò ní ká mọ́ agbá yóò ní ká mọ́ ẹ wá wò ní ìsìn o sága wọn akabáyé ẹ wo iye ọba tó ti kú ẹ wo iye ọba tó ti lọ tá a bá sí iye ọba tó ti lọ ní ìsàtìlẹ́ 50 nílẹ̀ Yorùbá
ṣé tòǹdó la fẹ́ sọ àbí ti Kwara àbí ti Kogi àbí ti ibòmíì àbí tògùn àwọn ọba míì àbí tọ̀sún gan pé kò tí ì dọba gan lẹ́yìn àwọn ó jẹ́ bí baálẹ̀ àìmọye tí ròyìn ò ní lè gbé jáde àìmọye tó fún díẹ̀ èyí ni pé nǹkan ń bẹ tó jájà bò tọ́rọ̀ kábíyèsí wa lè máa lò. ìbò àwọn kábíyèsí ọmọ wàdọ̀ yín. ní nǹkan ń bẹ kábíyèsí wa wọ́n fẹ́ ní bá dáni lójú àfi gbà sọ́yẹ́. bó lẹ́yìn ṣàjàbò. bọ́ọ̀ bàbá mi ṣe. sọ yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ o ṣe rí Sunday Igboho ti kékékékékékékéké kí ni Sunday Igboho. pé ẹ mọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ mọ sùn ẹ mọ wòran tí nǹkan ìbádẹ́rẹ̀ tágbá yóò ní ká mọ́ agbá yóò ní ká mọ́ ẹ wá wò ní ìsìn o tágbà wa kà báyìí ẹ wo iye ọba tó ti kú ẹ wo iye ọba tó ti lọ tá a bá sí iye ọba tó ti lọ ní ìsàtìlẹ́ 50 nílẹ̀ Yorùbá ṣé tòǹdó la fẹ́ sọ àbí ti Kwara àbí ti Kogi àbí ti ibòmíì àbí tògùn àwọn ọba míì àbí tọ̀sún gan pé kò tí ì dọba gan lẹ́yìn àwọn ó jẹ́ bí baálẹ̀ àìmọye tí ròyìn ò ní lè gbé jáde. àìmọye tó fún díẹ̀ èyí ni pé nǹkan ń bẹ tó jájà bò tọ́rọ̀ kábíyèsí wa lè máa lò. ìbò àwọn kábíyèsí ọmọ wàdọ̀ yín. ní nǹkan ń bẹ kábíyèsí wa wọ́n fẹ́ ní bá dáni lójú àfi gbà sọ́yẹ́. bó lẹ́yìn ṣàjàbò. bọ́ọ̀ bàbá mi ṣe é filé alọ́ torí ọdẹ ló lóògùn bọ́ọ̀ bàbá mi ṣe é filé alọ́ ni pé bí ọba náà dé ọba òkè ẹ̀kọ́ àbọ̀ o ṣé bí mo ṣe wí fún yín ọba òkè ẹ̀kọ́ àbọ̀ nǹkan kan náà bọ̀ wá fi jà nǹkan bọ̀ wá fi jà ó kò dà lẹ́ẹ̀ni ṣebí jòbìnrin bá rè ju ẹ̀ní fún lásán bókó bá fojú bòbò dàtọ̀ wọ́ ẹ̀ lẹ́ẹ̀ni tíkítọ̀ pẹ̀lẹ́ ṣuṣu túṣọ tiẹ̀ fún ìtùkùtù wèrè túṣọ tiẹ̀ láàrin ọjà ọjọ́ abámọ́lùwọ̀ là ń gbaṣọ lọ́rùn ẹ̀ èdè ní mú ẹtọ́ fi bínú pokùn sóyè díẹ̀ dì wọ́n. ká lè mọ̀ pé bàbá tẹ́ rí ta gbé wáyé bàbá yìí tó ń júbà fún Sunday Igboho ni bàbá tẹ́ rí yẹn wà ó ní mo júbà ọ̀gá mi o ọ̀gá rẹ̀ wo nu wọ́n jọ jagun mo dá kẹ́kẹ́ bàbá yìí pẹ̀lú Sunday Igboho wọ́n jọ jagun mo dá kẹ́kẹ́ ni bàbá tẹ́ rí yẹn so Sunday Igboho yẹn ṣẹ́rí oògùn téèyàn tó bá ṣe lọ́fẹ̀ẹ́ kì í mọ iye torí pé gbogbo àwọn èèyàn Ọlọ́run lọ́fẹ̀ẹ́ láà ṣe pàtàkì Ọlọ́run bọ̀tà àwọn tó dààmú gangan tó rí wọ́n máa mọ iye wọn àdìmú kọ́kókó ní kò tó ń ṣàwọn èèyàn nìyẹn arígbòho lọ́fẹ̀ẹ́ mọ iye ẹlẹ́ Yorùbá wọn kàn disgrace ẹ̀ lómi kan sọ̀rọ̀ tó hùn àwọn kan ló mọ iye àwọn Fúlàní and that is why you see them crying all around calling on DSS, calling on federal government, calling on the IG, calling on Governor Makinde, gbogbo wọn ẹ wá mú so ẹ ti túlẹ̀ o. They are afraid of him. Gbogbo ẹranko tó bá kọ́ pé kí ni owó ògbóró kódà kó má ṣe ẹranko kó jẹ́ èèyàn kákọ̀ gbọ́nú ní òsì pé ẹ̀yà ará Abẹ́òkúta ẹ ṣọ́ra o wọ́n sọ pé kí ni ìwú kan ó ti escape ní zoo ó ti wá bọ́ sáàrin ìgboro kí ẹ̀rọ kan wá ṣẹlẹ̀ wọ́n kàn sọ Abẹ́òkúta tẹ́rù padà ó ní àwọn tó wọ mọ́tò kan tó bàjọ́ra wá wọ mọ́tò kan padà sínú ilé ọ̀tí tó bá tó ṣú ẹ̀ pé a ti rí mú o bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ìgbòho ṣe rí fáwọn Fúlàní announcement yẹn ti lọ pé tún ti bẹ̀rẹ̀ o wọ́n ti túlẹ̀ o ó ti já sí gbòòrò ó ti bẹ̀rẹ̀ sí ní wọnú gbó o wọ́n dẹ̀ rí every day they are afraid of him but àwa Yorùbá rí dínkù ẹ̀ ló wọ́n ṣe dáadáa fún wa. So this is a report lórí ìbọn tí wọ́n yin àwọn lóòótọ́ ni wọ́n ráwọn Fúlàní yẹn tán yìn wọ́n bọ̀ but kò túmọ̀ kankan lára wọn. Apá kejì fídíò tẹ́ ń wò yìí lórí YouTube ẹ̀yin TikTok tẹ́ bá nífẹ̀ẹ́ sí YouTube apá kejì fídíò yẹn ẹ máa rí wò torí pé ọmọ Ìgbòho àbúrò Ìgbòho ó sọ ọ̀rọ̀ ó ṣe àlàyé gbogbo ìrìn àjò àwọn pátá títí di àná ó ṣàlàyé gbogbo ìrìn àjò yẹn máa ń play ẹ̀ nínú apá kejì fídíò tí a ṣe lọ́wọ́ yìí ó máa ní part 2 so kílẹ̀ tó ṣú lẹ́nìí àwọn tó wà lórí YouTube wọ́n máa rí wò
most likely kan tó wà lórí Facebook náà wọ́n rí wò a lè post díẹ̀ sí TikTok nínú ẹ̀ but full details ẹ máa rí wò lórí YouTube wa BGI TV Baba Gbàgede Ìmọ̀ Television ẹ máa rí wò ń bẹ lórí YouTube. So mo fà sọ ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí àjọ jókòó tẹ́ ẹ jọ gbọ́ information yìí. So whatever information mi tẹ́ bá tó gbọ́ káàkiri fake ni tó bá ti yàtọ̀ sí ìtawà sọ o because information tá à ń fún yín from the horse's mouth látẹnu àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí kò sí nǹkan ní ju ọmọ ìyá mi ló bí lọ àwọn tí nǹkan witness nǹkan tó ṣojú wọn information report tán fún wa aside from kan fún wa report àwa náà fojú ara rí fídíò ẹni tí ìbọn bà nù wọn àríkẹ́jẹ̀ kankan ṣọba ìyọnu ẹ̀ so wọn àtọ́ àṣẹ pé wọ́n ti yìnbọn fún gbòòrò wọ́n yìnbọn fún àwọn ẹlẹ́yìn ẹ̀ ìyá kan nínú studio yìí mo wà lẹ́yìn àárọ̀ yìí láìpẹ́ yìí kí n tó bẹ̀rẹ̀ ìyá kan pè wọlé lọ́dọ̀ gbàgede ẹ̀rẹ́ mo ní màmá ẹ fọkàn yín balẹ̀ kọ́kọ́ ò ṣe gbòó kọ́kọ́ ò ṣe gbòó ẹnìkan ṣo péré nìbọn bà nù wọn ohun kẹrin yẹ̀yẹ́ náà fi ṣe yẹ̀yẹ́ náà fìbọn yẹn ṣe nípa àtà sọ pé ogun Yorùbá kò ní K47 kò ní K30 yóò gbọ́ wọn jálajàlá ní àwa náà ti fojú ara wa rí àdúrà ní kí gbogbo Yorùbá máa fi ràn lọ́wọ́ tọ́lọ́ bá lóhùn náà lòun fẹ́ lò kò sẹ́ni tó lè dọ́lọ́hùn dúró ohun tí mo ṣàmọ̀ ni pé àtẹni tó fò sókè àtẹni tó fò sílẹ̀ tọ́lọ́hùn nìkan ló máa ṣẹ nínú whatever tó bá wọn ká máa ṣe ká dẹ̀ máa páyọ̀ Ọlọ́run nínú ọ̀rọ̀ tá a sọ síta àti ṣe sí wa oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbẹ̀yìn tí a jọ wo ètò ìgbò iná la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá ti fọ́lọ̀ wa ní èyíkéyìí nínú àdùn tẹ́ bá ti ń wò wá láyọ̀. bójú wáyé ò wáyé ṣámálámálá. mo bójú wáyé ò wáyé ṣámálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o kí ni dé sí Yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeye àwa máa ṣe ọ̀rọ̀ là ń bẹ òrìṣà ilẹ̀ o jó Yorùbá ló. àṣìwà lọ́ba wúrí ẹ̀yin ara mi bẹ́ẹ̀ bá ní ìwà tó dá yóò fi fẹ́ hàn sí bẹ́ẹ̀ bá ní ìwà tó dá yóò fi fẹ́ hàn sí ohun gbogbo tó bá ṣe á máa túnṣe fún pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ ohun ìtìjú ó lè tibẹ̀ tó nílé kó dọ̀ ọlọ́rọ̀ òun ló mú mi rántí ìlú Ghana ó ti ní lẹ́gbẹ̀rún ọdún tó ti wà níbẹ̀ o tí Yorùbá ti ń pàṣẹ nílùú Ghana o tí Yorùbá ti ń dádí ẹ̀yin ará mi àwọn tí wọ́n síwájú ti fìfẹ́ lè bẹ̀ ló jẹ́ ká wá ara ẹni ó máa nífẹ̀ẹ́ ara wa. ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ẹ jẹ́ ká ló fẹ́. ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ọkùnrin àti lóbìnrin. Yorùbá ọmọ Odùduwà pátá. ọmọ Odùduwà ni. ẹ jẹ́ ká fífẹ́ ló kó lè dá. oríire ńlá dé fọmọ Yorùbá pé Yorùbá ń pàṣẹ lẹ́yìn odi ìyẹn ni pé Yorùbá alólùbáwí aláwọn àgbààgbà tó ń gbọ́rọ̀ sí lẹ́nu agbọ́ba níjòyè nílùú Ghana a ní baálẹ̀ kódà a ní ìyálóde a ní ìyálọ́jà àdẹ̀náwọn elders Yorùbá community ń bẹ nílùú Ghana àwọn èèyàn pàtàkì ń bẹ láàrin wa. ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ṣètò ayé. ìfẹ́ lọ́lọ́run fi ṣe gbogbo. ẹ jẹ́ ká ló fẹ́. Yorùbá ọmọ Odùduwà pátá. ní tilé tó kọ. ẹ jẹ́ ká fífẹ́ ló kó lè dá. àkọ́kọ́ ọba Yorùbá nílùú Ghana 1902 to 1915 Chief Haji Brahma ọlọ́run kẹwọn ọbẹ̀ ẹlẹ́ẹ̀kejì nílùú Ghana 1950 to 1928 Chief Haji Aliyu Dika Brahma ọbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn nílùú Ghana 1928 to 1943 Chief Haji Kadiri Brahma kọlọ́n foríjì wọn kọlọ́n kẹ́ wọn ọbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yẹn nílùú Ghana 1943 to 1970 Chief Abdulrahimi Brahma gbogbo wọn ni wọ́n gbìyànjú kọlọ́n kẹ́ wọn. ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ẹ jẹ́ ká ló fẹ́. ìfẹ́ lọ́lọ́run fi
gbogbo Yorùbá pátápátá. Yorùbá ọmọ dúdú àpáta. lọ́kùnrin lóbìnrin. ẹ jẹ́ ká fífẹ́ lóko lè dá. ọba ẹlẹ́ẹ̀karùn-ún yẹn nílùú Ghana o 1917 to 1998 Chief Hadi Hamida Berigino Prima ọlọ́nkẹ́wọ̀n ọba ẹlẹ́ẹ̀kẹfà yẹn nílùú Ghana o 1998 to 2009 Chief Abdulaziz Berigino Prima ọlọ́nkẹ́wọ̀n ọba ẹlẹ́ẹ̀keje yẹn nílùú Ghana sọ yẹ kó rí bẹ́ẹ̀. 2009 to 2017 Chief Muhammadu Basiru Berigino Prima ọlọ́nkẹ́wọ̀n. All over the world. ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ká ló fẹ́. ìfẹ́ lọ́lọ́run fi ṣòwò. gbogbo ohun dúdú àpáta nílé Yorùbá tó ọmọ kọ́ dúdú àpáta. ní tilé tó kọ́. ẹ jẹ́ ká fífẹ́ lóko lè dá. ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ìfẹ́ lọ́lọ́run fi ṣohun gbogbo. Yorùbá ọmọ dúdú àpáta. ẹ jẹ́ ká fífẹ́ lóko lè dá. ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ìfẹ́ lọ́lọ́run fi gbogbo ṣòwò. ọmọ Yorùbá l'Amẹ́ríkà. Yorùbá ọmọ dúdú ní London àpáta. ìgbẹ́ ìbò pátápátá ní tilé ẹ jẹ́ ká tó kọ́. fífẹ́ lóko ẹ lè jẹ́ ká dá. fífẹ́ lóhun. iṣẹ́ tí gbogbo wọn ṣe kálíjọ kan ní. ká lè jọkàn ní. gbogbo Yorùbá nation ká fìmọ̀ ṣọ̀kan.